Germany ni Ramaka ló ń jẹ́ Ayọ̀túndé lórúkọ ẹ̀ nílẹ̀ Yorùbá o. Ṣé wàá lórúkọ Ayọ̀túndé yìí òun ló fi ń pè káàkiri gbogbo Germany. Tẹ́bádé Germany ọ̀la o gbogbo ọ̀rẹ́ tó ní ọmọ Yorùbá ni gbogbo wọn ìyàwó ilé ẹ̀ Yorùbá ni tòró fẹ́ràn àṣà ilẹ̀ ẹ̀ Yorùbá. Ó sọ fún mi nínú ìwé ìtàn ó ní ẹ̀rìn lòun ti kọ́ṣẹ́ ẹ̀rìn lòun ti kọlù ibẹ̀ lòun ti kọ́ gbogbo ohun tóun gbé dání tóun fi ń jórúkọ nítorí ẹ̀ ló ṣe padà wá tó wá joyè lọ́dọ̀ kábíyèsí ọba ẹ̀rìn o adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ọ̀pá lẹ́kẹ̀yìn èyí tẹ́ fi yan Alhaji Sefiu kò ní í ṣe láéláé ọba Yusufu wà kọ́lá wọlé mi ọmọlẹ́yẹ JP ọ̀yàgbọ́dù tú ẹlẹ́rìn gbogbo ẹ̀rìn Ọ̀ṣun. Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ẹ̀wọ̀n ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ẹ̀wọ̀n ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ẹ̀wọ̀n ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ẹ̀wọ̀n ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ẹ̀wọ̀n ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ẹ̀wọ̀n ọmọ àyàn tó gorí ìtẹ́ tó dàbí ọba. Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ta ló sọ pé onílù kan ò láàrí o? Ẹ̀wọ̀n ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ẹ̀wọ̀n ọmọ àyàn tó gorí ìtẹ́ bí ọba. Ta ló sọ pé onílù kan ò láàrí o? Àlàó ọjọ́ Tuesday ló bọ́ sí. Lẹ́ni bàbá ṣe fìyà o, àwa lọ́dọ̀ àyàn o. Wọ́n ti fi ẹjọ́ yẹ Àgbàṣàgà. Àgbàṣàgà gbogbo Yorùbá. Àgbàṣàgà. Èdè Yorùbá ẹ jẹ́ ká lọ kọ́ ká kọ́ kíkọ́ ẹ̀ ká tún kọ́ kíkọ́ ọ̀lẹ̀ torí kíkọ́ ọ̀lẹ̀ bàbá ráfíà là fi ń pè èdè Yorùbá tún láṣà nínú. Ṣẹ́rí oyè Àgbàṣàgà wọ́n máa ń jẹ yẹn ní Ṣàgá Orílẹ̀, Ìṣàgá Yewa
eléyìí àgbà àṣàgà àgbé àṣàgà. Agbáṣàgà gbogbo Yorùbá òwe àgbé àṣàgà gbogbo Yorùbá òwe. Oyè ìtọ́ sí ẹ o, oyè ìtọ́ sí ẹ o. Torí pọ́mọ Jámánì ni ó wá ń gbàṣà Yorùbá ga. Kábíyèsí Ọọ̀ni onírìṣà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ onírìṣà. Wọ́n pẹ̀lú ẹni tó fún lóyè, àwọn náà ni wọ́n gbóyè fún lábẹ́ kábíyèsí ọba wa Adéyẹyè Ẹnìtàn. Adé apẹ́ lórí onírìṣà o, bí bàtà apẹ́ lẹ́sẹ̀ yẹ bàbá Ọọ̀ni. Nọ́mbà 1 Paramount la gbogbo Yorùbá. Ọba tó ń padà ọba lẹ́yìn ọba, àkọ́kọ́ ọba ní gbogbo ìwé ìtàn àgbáyé. Bẹ́ẹ̀ ó bá mọ yìí Ọọ̀ni, àwọn òyìnbó mọ yìí ẹ̀ ni wọ́n ṣe ń wá wá Ọọ̀ni fẹ́ o. Adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀, káàdé pẹ́ lórí ní bàtà apẹ́ lẹ́sẹ̀ Ọọ̀ni fẹ́ o. Àwọn náà fi Ayọ̀túndé Ansel Ramaka wọ́n fi jẹ ààrẹ Agbáṣàgà gbogbo Yorùbá ní tilé tókó, ààrẹ ìlú, ààrẹ Agbáṣàgà gbogbo nílùú ní gbogbo ilẹ̀ Yorùbá ní ti ilé tókó. Ṣẹ̀rí ààrẹ olórí kan ló ń jẹ́ bẹ́ẹ̀, lédè òyìnbó òun ni president. MC níbo ló wà? Lẹ́nìí àwọn péjọ síbí ọ̀rẹ́ mi ní Ramaka. Mo máa ń tẹ̀lé lọ sílùú Germany ibẹ̀ ṣe rí wáyé. Bí bá ní nǹkan ṣe tí máa ń pọ̀rẹ́ mi òyìnbó mo mọ̀ pé kúkú máa wá. Ẹni tó wá láti ìlú òyìnbó tó wá joyè ọmọ Yorùbá tó wá kọ́ṣẹ́ nílẹ̀ Yorùbá ó mọ bàtálù, ó ń lu àpàlà, ó ń lu ìyálù, kódà ó ń lu sákàrà. Gbogbo ìlú Yorùbá ní tilé tókò gbogbo ẹ̀ ló kọ́. Ó mọ̀wé ó mọ̀rọ̀ o, ọkọ Mọ́níkẹ́ Àjọkẹ́ ayaba ni Ọmọ́níkẹ́ ọmọge. Ọkàn aláàjọ, ọkàn aláàjọkẹ́. Ó gbà ṣàwàgà o, ó gbà ṣàwàgà o. Ó yá ìlú náà dà ẹlù fọ́mọ àyàn, ìlú náà dà ẹlù fọ́mọ àyàn. Ayọ̀túndé o, ìlú bàbá ìlú, ẹ̀yà Ayọ̀túndé, ìlú bàbá ìlú. Ayọ̀túndé ìlú bàbá ìlú, Ayọ̀túndé ìlú bàbá ìlú.
Ọ̀yọ́túndé ìlú bàbá ìlú ààrẹ Agbáṣàga ìlú bàbá ìlú ó yá. Ọ̀yọ́túndé ìlú bàbá ìlú ààrẹ Agbáṣàga ìlú bàbá ìlú. Gudugudu kan ìyálù kan. Ọ̀ní gudugudu kan o. Ìyálù kan. Bàbá mi fi igi ọlà lé mi lọ́wọ́. Alálàó gudugudu kan. Ìyálù kan. Gudugudu kan. Ìyálù kan. Bàbá mi fi igi ọlà lé mi lọ́wọ́. 2021 tó kọjá. Mo tẹ̀lé Ramakan lọ sí Germany. Níbi tó ti gbé ṣọ́jọ́ òbí o, happy birthday to you. Lẹ́ni mo tún bá wá ẹ̀rìn. Mo wá forin pọ́nlé tóró wá joyè ọmọ Nàìjà o. Ọba ẹ̀rìn ló fi ẹjọ́yè Agbáṣàga. Ọba ẹ̀rìn ló fi ẹjọ́yè Agbáṣàga. Ẹ̀rìn ilé o, ẹ̀rìn Ọ̀ṣun, ẹgbẹ́ kí n gbọ́ o. Ẹ̀rìn Ọ̀ṣun. 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 Ọ̀ṣun ṣáláwọ̀ o. Ẹ̀rìn Ọ̀ṣun. Ẹ̀rìmọ̀jẹ ọmọ sáádà. Ẹ̀rìn Ọ̀ṣun. Ọmọ ewé ládọ́gba. Ẹ̀rìn Ọ̀ṣun. Ẹ̀rìmọ̀jẹ o. Gbogbo onílù ló ṣogbo ẹ ṣé o. Ẹ̀rìn Ọ̀ṣun. Onílù ló ṣogbo ẹ ṣeun. Ẹ̀rìn Ọ̀ṣun. Gbogbo onílù látẹ̀dẹ̀. Ẹ̀rìn Ọ̀ṣun. Gbogbo onílù láti ìwólù. Ẹ̀rìn Ọ̀ṣun. Gbogbo onílù láti ìlóbù. Ẹ̀rìn Ọ̀ṣun. Gbogbo onílù lẹ́rìn Ọ̀ṣun. Ẹ̀rìn Ọ̀ṣun. Gbogbo onílù pátápátá. Ẹ̀rìn Ọ̀ṣun. Bẹ̀ wá láti Kire o ẹ ṣeun. Ẹ̀rìn Ọ̀ṣun. Onílù látàkómo. Ẹ̀rìn Ọ̀ṣun. Onílù látọ̀yọ́ wọ́n wá bí. Ẹ̀rìn Ọ̀ṣun. Onílù láti Iléṣà o. Ẹ̀rìn Ọ̀ṣun. Onílù láti Ilé-Ifẹ̀ o. Ẹ̀rìn Ọ̀ṣun. Onílù láti Ràgbìjì. Ẹ̀rìn Ọ̀ṣun. Onílù láti Ràgbìjì ẹ ṣeun o. Ẹ̀rìn Ọ̀ṣun. Gbogbo onílù láti Ràgbìjì ẹ ṣeun. Ẹ̀rìn Ọ̀ṣun. Lókùnkùn wọ́n wá bí. Ẹ̀rìn Ọ̀ṣun. Onílù lókùnkùn wọ́n wá bí. Ẹ̀rìn Ọ̀ṣun. Gbogbo wa ti wá pàdé lẹ́rìn Ọ̀ṣun. Ẹ̀rìn Ọ̀ṣun. Ẹ̀rìn o. Ẹ̀rìn Ọ̀ṣun. Ẹ̀rìn Ọ̀ṣun làwa yóò. Ẹ̀rìn Ọ̀ṣun. Ramakan ló ń joyè o. Ẹ̀rìn Ọ̀ṣun. Ọ̀yọ́túndé ló ń joyè o. Ẹ̀rìn Ọ̀ṣun. Èdè 31st of October o. Ẹ̀rìn Ọ̀ṣun. 2023 tó ń lọ. Ẹ̀rìn Ọ̀ṣun. 2023 yìí o. Ẹ̀rìn Ọ̀ṣun. Èní ní parí oṣù o. Síbo làwọn àtàgbé ń kọrin tiwa. Ẹ̀rìn Ọ̀ṣun. Tàgbé ń kọrin. Ẹ̀rìn Ọ̀ṣun. Níbo la gbé ń kọrin. Ẹ̀rìn Ọ̀ṣun. Ṣéjò sí níbo la gbé ń kọ. Ẹ̀rìn Ọ̀ṣun.